mi ò ní ṣe àárín nílẹ̀ inú bẹ́ẹ̀ lẹ́sìn o orí mi ò ní ṣe. A kí yín káàbọ̀ sórí ètò Faaji Opin Ose. Ẹ wò pé eré tó lè ní bẹ́ẹ̀ nítorí pé à ń ṣe ìrántí bàbá wa Mr. Fuji olóògbé Chief Dr. Sikiru Ayinde Barrister. Bàbá pé ọdún 10 tí bàbá fayé lẹ̀ lẹ́ni àṣẹ wá ní pò kankan fún bàbá. Agbádùn bàbá gan torí wákàtí kan gbáko là ń lọ. Ẹ mọ̀ ká mọ̀ ń pa gidigidi ni ara wọn tó jiná tó kí lélẹ̀. Ẹ jẹ́ agbádùn ẹ̀ díẹ̀ torí orin dùn gan. Ọmọ aráyé wọ́n sọ gbádọ̀gùn ọmọ ìbúnú Ádámà. Ọmọ aráyé wọ́n sọ gbádọ̀gùn káyé máma rí tiwa ṣe. Àwa ò ní orí adé kú lágbára ìlú. A ò ní forí adé. Fuji gangan. Olúwa ọba. Mo rán wọn ládé níbi ìbáládé. Tẹ́lẹ̀ ìdè òfìjọba orin. Mo rán wọn ní bàtà ní kí n ṣùwé. Wọ́n lálá ìdè lọ́ba orin. A ò ní forí adé ẹ̀kú o. Lágbára, a ní lágbára wá ìlú o. A ò ní forí adé ẹ̀kú o. Lágbára Olúwa. Ẹ̀yin tèmi ni ẹ mú jó ẹ má jẹ́ àwọn rárá bàbá à ń celebrate bàbá lẹ́dí ẹ mú jó. Ètò tó yí ilé ayé aráyé àtàwọn aráyé. Ìsọ̀wọ́ elégbè lẹ́yìn mo fẹ́ kẹ́ ṣàlàyé ohun náà ń pè láyé o. Ẹni sóyìnbó ayé nílé àná ẹ̀ láti túmọ̀ ẹ̀. Bàbá náà tó bá sọ òyìnbó lé àná láti túmọ̀ ẹ̀. Orúkọ mẹ́rin láyé jẹ́ ẹ bá bí mi lórúkọ táyé jẹ́. Àmọ́ níṣe ni ìyẹn dé ní ayé àkàmàrà ìyẹn dé ní. Àbàìmọ́ níṣe ni ìyẹn dé jì ìyẹn dé jì ooo. Àṣenìtàn bá ní ìdárò ẹ̀dá ìdágbà ayé àkàmàrà ẹ̀dá ìdágbà. Àkúrọ́mọ́ ní tó kó ní lójú. Ṣé ẹ̀ ń gbọ́ bí bàbá ṣe ń sọ nǹkan orúkọ tó ń pè láyé bàbá fọ́ sí wẹ́wẹ́. Nígbà tára ayé tí ń gàn lọ́hùn ta ló tún kù tán ò léwu. Bó sojo lọ́lọ́hùn bá ràn alọ́lọ́hùn fẹ́ fomi páyé rẹ́. Ọlọ́run rojọ́ ọdún fẹ́ fomi páyé rẹ́. Bó ṣòrùn bá lọ́lọ́hùn bá ràn ayé tún sọ pé ooru mú. Àtòjú àtẹrun tó bá pa ọ̀pọ̀ tó di pa òrè kankan mọ́ ayé á tún sọ pé ọyẹ́ mú. Bó ṣe bẹ́ẹ̀ lẹ́nu púpọ̀ òun ṣálọ ọmọ aráyé. Ẹnu tó fi ń padégún náà fi ń pàdé ògùn àmì kábíyèsí o ọmọ aráyé. Kò lè dùn mí àmì kò lè jẹ́jọ́ lójú ẹgbẹ́ mi mo ti ṣe fẹ́ ní tòjú mi lọ rí. Ayé ń bú ẹ má bínú kò sẹ́ni tán kì í bú. Ẹ ti ṣe fọ́mọ fọ́bì mi o ọmọ gbọ́bì ọmọ gbé. Ẹ fi ní sàmì ọ̀jọ̀gbọ́n. Ọ̀ya ìwé bàbá ṣe wá change tune orin yẹn. Gbígbọ́ta kọ́ máa ń gbọ́ ẹ̀ láwọn custom ti mú. Ẹbí ní sọ̀bẹ́ borí ọ̀tá ẹ̀ ọmọ Fábíyì kọ́mándà bàbá síná mi ẹ̀ bá nílé. Ẹ ṣe fún Sànní ọmọ adé ní iyo. Oǹdó nílà méjì mi Sànní aládé. Bàbá kí ló sọ ń pa Sànní Adé. Ẹni kú tọ̀nù tó lọ o tó lọ sí dẹ́tì lọ́nà ẹ ló ṣe smọ́gùlà lọ́níláyé. Sànní Adé borí ọ̀tá ẹ̀ Oǹdó nílà méjì Àtàjì tàbí Mọ́lò Yusufu Oǹdó nílé ẹ̀ Sànní aládé. Bàbá ṣe ń kí ọ̀hún olórí. Bàbá ṣe ń kí ọ̀hún olórí. Ẹ ṣe fọ́mọ mọ́rẹ́nìkẹ́ èjì o. Ẹ ṣàkà bàbá wa ìdè ọmọ
sánsan. ẹ ṣàkà bàbá rere. ẹ ló fi mọ́tò gágùn tán ẹ ló tún gbọ́mọ ìyàwó ẹ ṣe ń ṣó. ẹ ló lẹ́jọ́ ní kóòtù ẹ ṣàkà tún borí ọ̀tá ẹ ọmọ olówó òdúró. bàbá tún kì í délédélé báyìí. ara òwú wọn kì í rọrọ àwí mẹ́nu kúrò ní tòwó òun nílé ẹ̀ Sanusi lábẹ́ Olúmọ lẹ́gbàlágé. bíbọ̀tà kọ́ máa ń gbọ́ ariwo ń ta lóríṣiríṣi o òkìkí ń kàn lóríṣiríṣi ẹlẹ́rìí mi lẹ́yìn egungun. wọ́n lọ rí Sikiru Barrister lẹ́yìn egungun. nígbà tí ń ti ìrẹ́lẹ̀ Olúwa ẹ ò rí mi lẹ́yìn eléegun. nígbà tí mo dé Mọ́kà tí mo dé Mọ̀dínà o tí tẹ́rì mi níjọ́wọ́ nù Káàbà tí fojú lọ́kàn sáré ànábì o. Akọ́yìndé bàbá Fátímọ́tà òjíṣẹ́ ńlá ọmọ Àmínátù kì í sàṣàfà tí mo sàmọ̀rí wa títún darí wálé pẹ̀lú ayọ̀ lẹ́lẹ́rìí mi lẹ́yìn egungun ànábì náà wá báyìí jẹ́ o. àmì yẹn Àyìndé ìmìkà mi bàbá Dáúdà. tó ń lọ. ọjọ́ tí ń sàṣàfà sàmọ̀rí wa o ọlá ọjọ́ tí ń sọ kò fàṣẹ ta ni ọlá ọjọ́ kan lórí àràfà àdàbí tí mo bá tẹ̀lé wọn lànà bí náà ní báyìí jẹ́ o. àwọn eléyìí tá à ń kó jẹ lẹ́ni tí bàbá wa pé ọdún mẹ́wàá tí bàbá fayé lẹ̀ ní orí mi èwo ni ṣe lórúkọ àwo yìí tẹ bá mọ̀ ẹni pé bàbá ó tó ti pẹ́ ni bàbá kọ́ mo mọ̀ kẹ́yìn bàbá yìí màmá ẹ̀ ń gbádùn àwọn tó dáwọ́ yìí kí gidigidi gan ni àwọn tó jiná ni orí mi èwo ni mo ń ṣe ẹ mú wàhálà tí ló bá bí ẹ gbádùn bàbá sọ oríṣiríṣi nǹkan bí tọ́ ní bàbá wà lẹ́ tẹ̀légún tọ́lọ́pàá mú bàbá ó mú ọ lọ sẹ́wọ̀n bàbá sọ pé ó ti ṣẹlẹ̀ ìwọ tó wà ń bí tó ń sọ̀rọ̀ nípa ẹ tó ń wò mí wọ́n ti sọ̀rọ̀ nípa gbèyàn rí Ebenezer Obey Sunny Adé ẹ jẹ́ a máa dunnú ni ọdún mẹ́wàá ni celebration ni èmi fẹ́ gbádùn àwọn ètò tó jí ó kì í síbẹ̀ gan Faaji Opin Ose náà ni Èjìrẹ́ wà ń bí Láwálé wà ń bí Ayọ̀ Ọbásan wà ń bí bàbá máa sọ̀rọ̀ dọ́dọ̀ promoter wọn gbà yẹn Bọ́lárìnwá Abíọ́rò. ọ̀pá ẹ̀gbọ́n mi o Chief Bọ́lárìnwá ọmọ Abíọ́rò ọmọ sánsán Aliyaji ọmọ alájà o Aliyaji ọkọ alájà o Aliyaji bàbá alájà ìkókíá ní ilé ọmọ jẹ́. ẹ̀yin tí kó kí a mú kí. torí ikú tí yóò bá pààyàn tó bá sì ní ìfìlà ó tọpẹ́. ọba má gbàdé orí ẹ̀ má gbà yìí tó wà lára ẹ̀ ò Bọ́lárìnwá Abíọ́rò ọmọ tán sàn. Bọ́lárìnwá Abíọ́rò promoter ńlá ni tẹ bá ń wo ètò àgbààgbà tá à ń ṣe kò sí ẹni tí bàbá yìí tí ò tí ì sáìn nígbà yẹn Emperor Peter Sunny Adé promoter náà ló gbé bàbá wa Sikiru Ayinde Barrister jáde nígbà yẹn ẹ tún kọ́ tán bẹ́ẹ̀ kí ló ṣe yín. agbájé lọ́la ọmọ Balógun o ọpẹ́lọpẹ́ mọ mọ́tò bí mi o. ìyá rere òde ṣìfàrò. òbí ìjà ó máa rà lódò ọmọ Olúbísí mi òde. ẹlẹ́dá màmá mi ò kò ní jẹ́ra ṣiṣẹ́ mọ́ o. àmì ẹ̀ Àyìndé ìmìkà mi bàbá Dáúdà. ọpẹ́lọpẹ́ ẹrú fi o elégbèdé ọkọ̀ Àdíjà. orin tó pọ̀ ọdún mẹ́wàá wákàtí kan là ń lọ lẹ́nìí eléyìí là ń fún yín a tún máa fún yín ní ìfèsì torí pé kí ni ọdún mẹ́wàá tẹ̀sí olóní bàbá ò lè pọ̀ mọ́ tó wá láti Nàìjíríà a gbọ́dọ̀ pọ́n wọlé tí wá ní à pọ́n wọlé gbogbo ètò tó máa ṣe fún bàbá ní ìtọ́pọ́dún mẹ́wàá ẹ̀ èyí tó máa ṣe ń Ṣáráàtì ni a máa wà ń bẹ̀ ilé wọn ní Ìṣọ̀lá máa wà ń bẹ̀ a tún máa lọ sórí Ìyọ̀lé Ìbàdàn láti lọ síbẹ̀ láti bọ́ ọgbọ́n wọn Indíjọ wọn Fújìs gangan sọ̀rọ̀ torí pé kí ni lóra mọ̀ràn nígbà tí nǹkan tiwa àṣà wa èdè wa nǹkan tá wà fún nìyẹn ẹ ṣáà tẹ síbẹ̀ kẹ́ má gbé kúrò ń bẹ̀ àmọ́ yìí ní ìsìn lọ Ìjìrẹ́ wà láwa lọ àmì sọ́dọ̀ òórùn wà ń bì àmọ́ ṣe kí ni à ń ṣe lọ àdẹ̀mújó lọ. ọlọ́pàá ṣe wádìí ara mi wọ́n lájí Síkírù mọ́wọ́ wọ́n l'Àyìndé ò mẹ́sẹ̀ wọ́n ní Faaji Barrister máa lọ sílé ikú tí bá pààyàn tó bá sì ní ìrìnbìlà ó tọpẹ́. aráyé mọ́ bínú mi o
sódò àbòmí ṣanwọ́ kó máa ní dárí bọ̀ wá sílé o. àmì yẹn Àyìndé dé ìmìkà mi bàbá Dáúdà. Akí gbogbo ní fújì pátápátá látòrí bàbá wa olórin wa ń sìn General Kollington Àyìnlá akínyín bàbá akú mẹsẹ̀ mísì pàdé yín ọlọ́wọ́ abá tẹ́pà ní ẹ̀yin náà pẹ́pẹ́kẹ́ tó lọ máyégún ti wá sílẹ̀ Yorùbá Kwamwan bàbá àgbàlagbà sọ̀rọ̀ ní màsà akínyín náà bàbá àgbàlagbà láti gbogbo ní fújì pátápátá lè má ka ogun wọn èèyàn tiwa náà Saheed Òṣùpá akínyín ọ̀gá ńlá Pasuma bàbá Màláíkà gbogbo láti Ìbàdàn náà fújì mèrègè gbogbo wọn àwọn tẹ̀gbá ṣẹ̀fí àlàwò a lè má rí gbogbo èèyàn àmọ́ akí gbogbo yín pátápátá ẹ jẹ́ a wá nǹkan tó jọjú ká ṣe fún bàbá yìí táwa ń ṣe làwa ń ṣe káàkiri tẹ́tí wò ẹ̀yin torí amóhùn Startimes akínyín ẹ̀yin ti London ẹ̀yin ti America tẹ̀yin ṣe akínyín àwa ń ṣe nítorí pé nǹkan tó yẹ ká ṣe ni àṣà wa èdè wa ni ẹ̀yin náà ẹjọ́ tó dọ̀ ẹ̀yin náà ṣe sísítà wa Bàrímádé màmí Àṣàbí akínyín gbogbo àwọn ọ̀rẹ́ olóògbé Sikiru Ayinde Barrister torí bàbá kọ̀mándà dé Sunday àdọ́bà àti Amiyu a lè máa kà lọ títí akí gbogbo yín pátápátá ọdún wàhálà ń ṣe lénìí tá à ń mú jó tá à ń yọ̀ kò ní bàjẹ́ gbogbo ala máa pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ gbogbo àwọn òkú wa Ọlọ́run àti ọ̀hún sáré fẹ́ rí ọ̀hún tí bàbá tó jẹ́ bàbá ni ọ̀hún tó jẹ́ màmá ni ọ̀hún tó jẹ́ àbúrò tó jẹ́ ẹ̀gbọ́n káàkiri akínyín à ń mú jó lénìí torí kíni nítorí bàbá wa Mr Fuji fúnra Fuji gangan leléyìí. sòrè yíkáyíká o. àmì yẹn Àyìndé dé ìmìkà mi bàbá Dáúdà. Tọ́ba lọ mẹ́lẹ́mọ́ máa fi joyè ẹlẹ́mọ́ tọ́ba lọ mẹ́fìrì máa fi joyè ẹrùkú bọ́wọ̀n bá tẹ̀gbìn ó. tẹ́lí bá ṣe é mu lọ tó ń lọ báyìí tá à ń rántí wọ́n ní tá a bá rántí ẹni tó lọ ká rántí tó wà láyé náà ọ̀sẹ̀ yìí náà ní ọjọ́ ìbí chairman wa tó jó lórí oko káàfàtà ti amóhùnmáwòrán nígbà tí ń bì engineer Adémọ́lá Owólabí akínyín bàbá ṣọ̀pọ̀dún láyé Ọlọ́run á bá a tọ́jú yín kó wa jẹ́ pé lágbára Ọlọ́run àwọn ọmọ yín náà à ń kí yín o bàbá ẹ̀dọ̀ sọ pé kí ni a máa turn up sórí yín pé bàtí ìdílé bàbá tó ti lọ́nbì ẹ̀yin náà à ń celebrate yín náà àti ìyàwó àtọmọ yín pátápátá kò ní bàjẹ́ fún yín ẹ̀yin ará lẹ́yìn bá ṣàdúrà bàbá ń pé ọwọ́ àṣekí náà wọ́n máa rògbè sọ́mọ pé nígbà tí ẹ̀ ń gbádùn ẹ̀ nǹkan tá à ń fún yín ẹ̀rín nìkan pé ọlá Ọlọ́run ọlá wọn lójọ àti gbogbo ẹ̀ka tó kù náà àti gbogbo yín ẹ̀yin tẹ̀ wọ́n Canada ẹ̀yin tẹ̀ wà lamẹ́ka ẹ̀yin olóòfẹ́ wa pátápátá kí yín bẹ̀ ìdúró yín láwa ń bí yìí fàájì ńlọ ń bẹ̀ àwa tún fún yín máa producer mi ti sọ̀rọ̀ láwálé pé a tún fún yín ní àjàsà sílẹ̀ ni kò ní jẹ́ pé láti máa dúró a tún round of ilé ká tó wá fún yín mi. bàbá bá wọn jẹ́ o bàbá bá wọn jẹ́ kẹ́ni máma ní èèyàn bàbá bá wọn jẹ́. bàbá bá wọn jẹ́ o bàbá bá ẹ kọ́ fọwọ́ ta yín. bàbá bá wọn jẹ́ o bàbá bá wọn jẹ́ kẹ́ni máma ní èèyàn bàbá bá wọn jẹ́. kúnukún mo ní kí màá ikú léwe. kúnukún mo ní kí màá ikú léwe. ẹ máa gbé Síkírù lápẹ́ ọ̀run mo ṣọ wọn lọ́wọ́ màmá mi o. ṣé tó lọ. ọjọ́ òkì kíkan dìbò. Àyìndé olówó rọmọ ra o. Síkírù mayanku kélégbé màmá yanku ẹ̀ ṣàánú ẹgbẹ́ mi. Àyìndé olówó rọmọ ra o. mo gbé bàbá kí wọn ẹgbọ́n bá ṣe flow ń bí yìí. àdóní mo bẹ̀rẹ̀ lórí ẹ̀gbọ́n mi o ìmúra ìná mi. Adétúnjí mo kí ẹ o ọmọ Òṣòdì lẹ́kọ́ Nàìjíríà mi kàpté ọmọ onílé ọlá ọmọ Mọ́rẹ́níkẹ́ mo kí ẹ o ọmọ Kásálì Yumi ọkọ Ọmọlára mo kí ẹ o onílé owó ọkọ Fáwùsàtù ọmọ Dámọ̀lé bàbá Kábìlátù o bàbá Jùmọ̀kẹ́ bàbá Adúyẹ̀kìnì bàbá Gani mi bàbá Bísí mi dà o ọmọ Òṣòdì lẹ́kọ́ Captain Òṣòdì mo kí ẹ. kẹ́ni wọ́n ṣe lọ kò sí start wà bọ̀ fi lè kíyàn bàbá anywhere ló ń gbégbà. ìyá mi nù ọmọlà bísà onílé owó ni o ọkọ mọ́sí fún mi ọkọ Bímbọ́lá mo kí ẹ àrẹsẹ̀ mú mi àwòkù dìràdù sísí àmọ́ bí ọjọ́
ṣà nílé ẹ kí bàbá fẹ́ mi fún mi ò nílé ọlá bàbá Ṣẹ́gun Wàkàndọ̀ ọmọ òní. bàbá Ṣẹ́gun Wàkàndọ̀ mo nílé ọlá àwọn ṣẹ̀kẹ́ṣẹ̀kẹ́ pọ̀ tọ́ yí mi ká ẹ adúpẹ́ lọ́wọ́ yín yìí tó lọ lọ́sẹ̀ tó kọjá ẹ̀yin tẹ̀ sọ pé series 1 series 2 ni Fuji Cabbage series 2 ni adúpẹ́ lọ́wọ́ yín ìfẹ́ yẹn ti pọ̀ àdúrà dẹ̀ pọ̀ bẹ́ẹ̀ ṣe ń ṣe fún Èjìrò yìí là tẹ̀ ń ṣe fún Láwálé tẹ̀ ń ṣe fún Nigbati adúpẹ́ lọ́wọ́ yín torí àdúrà yín yẹn kẹ́sì ó ṣe kí ni kò tí ì tọ́ síbẹ̀ ẹ jẹ́ wá nǹkan mú kẹ́mu torí yìí tí máa gbé sí lẹ́yìn lẹ́yìn ẹ máa mú jó gidigidi gan ni ìyàn rẹ̀ yọ bẹ̀rẹ̀ ẹ ti mọ̀ ẹ bá gọ̀dọ̀ yín Faaji Opin Ose náà ni Èjìrò yìí làwọn àbí Láwálé wà bí sọ́nà yọba sọ òrùn yẹn gbóná gbọ́ àmọ́ kí ni aláti ìyá iṣẹ́ ikọ̀ sálàáfíà nàìjíríà tiwa kò sí ọ̀rọ̀ tó ń ṣẹlá dúró gbọ́n. Bàrí ló lè ní. Àyìndé ti dé olórí ọba. Àpèdè ara fáwọn tó máa yẹ ọ́. Mi ò ní kọ́ mo fẹ́ kẹ́ máa kọ́ nílé mo fẹ́ kẹ́ máa kọ́ pòlísà mi kan tí ń kọ́ ń bí. Àyìndé ti dé olórí ọba. Àpèdè ara fáwọn tó máa yẹ ọ́. Olórí ọba tó peléke. Afàgbọ́nsálẹ̀ gbọ́dún tó lọ yìn ọ́. Bàbá ní tòun bá ti lórin kí ló máa ń ṣẹlẹ̀. Tó bá ti rórí kò máa yí rojú. Tó bá ti rórí kò máa yí kankan. Àyìndé o, Àyìndé ọba àpèjẹ ara. Ẹsẹ̀ tí ẹ̀kọ́ làbárí tí mo gbé dé. Ọmọdé tàgbà tó tó arére. Àpèdè máa pé tànà mo tún dé. Aláàjì àgbà mo tún gbé kan yọ. Orúkọ àwọn olóòrè bá ti fẹ́ sọ. Dimension of Fuji tí mo gbé dé. Ó ti lé ojú, ó ti lé orin. Ẹni bá mo lò kó bá mi ká lọ o. Àti yí Fuji padà àti yé tó padà. Mo tún ti Fuji padà o. Sí nínú dimension. Mo tún ti Fuji padà o. Sí nínú dimension. Ọmọ kékeré jó. Àgbàlagbà kan jó. Ọmọ kékeré jó. Àgbàlagbà kan jó. Bàbá Little Sorry. Little Sorry ń jó. Àwọn ọ̀sẹ̀rẹ̀ ń jó. Àwa lálà nìtú. Ọkàn ojú torí dìlú wa. Ó fọ́gbọ́n yọ. Àwa lálà nìtú. Ọkàn ojú. Iyọ̀ rẹ̀ ọbẹ̀ rẹ̀ mọ̀ọ́sán. Iyọ̀rè ọbẹ̀ rẹ̀. Iyọ̀rè ọbẹ̀ rẹ̀. Tẹ̀kọ̀tọ̀ lẹ̀lẹ̀mí àgbẹ̀ o. Bíbárí wọn dàgbédé o. Ẹ̀wọ̀ ojú ọbẹ̀ ẹ̀ mú yán o. Bíbárí wọn dàgbédé o. Ẹ̀wọ̀ ojú ọbẹ̀ ẹ̀ mú yán o. Ìrántí bàbá wa 10 years tí bàbá di fa ilẹ̀ là ń ṣe lé ní à ń gbádùn ara wa gidigidi. Àgbàdo paradà ó dẹ̀ kọ́. Bẹ́ẹ̀rẹ̀ bá paradà á dàkàrà bí kò paradà kó dé kuru. Nígbà Bá paradà á dẹ̀ kọ́ o. Wọ́n lè wọn ò bá. Wọ́n wá wọn ò rí. Wọ́n wá wọn ò rí. Wọ́n lè wọn ò bá. Gbogbo ọ̀nà tó mi bá wọ̀ nù àgbọ̀. Wọ́n wá wọn ò rí. Ṣé ká mú léwélé?
mọ̀kàn tó lọ lẹ́yìn mi àgọ́ fọwọ́ pé wọlé. tẹ́bá ní kàmúlẹ̀ ewé orí tàbí ṣèwé kó kúrò lọ́rùn wa èdè ọlọ́lá. ẹ máa kọ́ kẹ́ máa fi jó. bó jẹ́ ti sí ní ọgọ́ yìí sì kó ṣì wá o bó bá wá ṣe mí ṣe ìjàlájì àgbà o ọmọ kékeré ń jó àgbàlagbà wọn ń jó oníṣẹ́ wọn ń jó oníṣòwò wọn ń jó mo ní àwọn ń jó adélébọ̀ wọn ń jó alákọ̀wé ń jó àwọn ọmọléèwé ń jó ẹgbẹ́lẹ̀ mi dá lọ́sàn-án rí lẹ́yìn kálá lórí tó pọ̀ lẹ́nu alóyin tó pọ̀ lóhùn ọ kékeré mo ti ń kọrin èyí tó dùn tó dùn mo dàgbà tán mo tún pètè tó bàbá ń bá rí o ẹ̀yin ò rámọdé ọjọ́ òun tó dàgbà lágbà Àyìndé adé ní Síkírù mọ̀ ń dá ọ ọpẹ́ ló yẹ lọ́hùn bàbá tó ṣọwọ́ lọ́mọdé wa títí dàgbà lágbà o tó ní káwa máa kọrin èyí tó dùn tó dùn fọmọ ìbùnú àdàmọ̀ fámárì ọ̀dún wọn o tó ní káwa máa lùlù kọ́ tẹ́wọ́ gbàjọ́ gbogbo ẹ̀yìn tẹ́ ń fẹ́ wà ò ní falẹ̀ ṣàbámọ́ o ẹ̀sọ̀ pẹ̀lẹ́ léèrè kọ̀mándà ẹ̀yìn balẹ̀ jò orí balẹ̀ ló wà. ẹni bó ṣe ń lọ ń bì yẹn nígbà sílẹ̀ ní inú bàbá wa ń dùn níbi tó wà ń pé à ń kẹ́ wọn à ń kí wọn à ń jẹ́ kí wọn á dùn bẹ́ẹ̀ ni iṣẹ́ tó di ṣe ti yapa gidi gan àdẹ̀dẹ́gbẹ́ ọlọ́run kọ́ lọ́ọ́ bá tẹ̀ wọn sáfẹ́fẹ́ rẹ̀ ṣé ẹ̀ ń gbádùn International Fuji lélẹ̀. lórí táwa bá kọ́ ìyá gbogbo ìlú táwa bá ti ìlú wa gbogbo ẹni yóò ń kọ́ gbọ́ ìyá rí ń kọ́ ẹni yóò ń kọ́ mú ń lò àmúṣọgbọ́n ẹ̀yin agbọ́mọgbà kì í ṣẹjọ́ kì í máa ṣèjà ọlọ́run ló mẹ́rin tó ń sin un you wanna see wonder oh you gonna see wonderful. Ìyá bàbá má bà mí wí mo lọ ságbó wọ́ndà mo rí wọ́ndà tó pọ̀ gan ni bí ọgbọ̀n ọdún tó ti ṣeré bọ̀ wá ohun tó wà lẹ́nu ẹ̀ wonderful elégbè lẹ́yìn ẹ̀ wonders ní gbogbo wọn onílù lẹ́yìn ẹ̀ wonderful ajímúra kọ́ wọn ò tó nù tí ń wúlí tó wọn èyí tí ó lọ́ládé ohun tó yí mi ò lè sọ ọ́ wọ́n ní ọ́fíìsì ìròyìn ò dábòjú bá ẹni tó dé bẹ́ẹ̀ ló lè sọ ọ́ bàrí o wonderful lọ́kùnrin lọ́kùnrin o wonderful lọ́kùnrin o wonderful lọ́kùnrin lọ́kùnrin o wonderful lọ́kùnrin. Àìdé òkun ọ̀rọ̀ mi di pẹ́ẹ́pẹ́yẹ. àlùjọ wọlé wálé já sí. Lọ́ládé ọ̀rọ̀ mi di pẹ́ẹ́pẹ́yẹ. Iwájú ni pẹ́ẹ́pẹ́yẹ máa ń kọ́ mọ́ sí. Gbogbo ìgbà táwọn bá ti ṣe bàjẹ́ aráyé. Iwájú la ó máa wà lọ́jọ́kọ́jọ́. Ẹ̀yìn ló máa dìyẹ́ tọ́ya o. Ẹ ó máa bọ̀ lẹ́yìn wa o. Ẹ ó máa. wọ́n á ní wọ́n fẹ́ kó Faaji Opin Ose kan wọ́n rí ṣe ni àwa àmọ́ ń pa ìgidi. Ọwọ́ àwọn kì í tó mú bó ti rí tó láyé ni mo sọ lọ kí mo mọ̀ kan dájú. Sọ́mà kì í ẹ bá gbé bẹ́yẹ yìí náà tọ̀yà tó bí wọ́n máa kó wọn jẹ̀lú. A máa kó wọn jẹ̀lú káàkiri. Ìmọ̀ wọn ara ẹni ní lẹ́kẹ̀ ọ̀pọ̀ ẹni. Ẹgbẹ́jẹ́ lọ́lẹ́ o. Ìmọ̀ ẹni ní lẹ́kẹ̀ ọ̀pọ̀ ẹni tí ò mọ̀ wọn ara ẹ̀ àkàbùkù. Ìmọ̀ wọn ara ẹni ní lẹ́kẹ̀ ẹ má rí wọn fi òtàlá òtá sí yín o. ọmọdé gbọ́dọ̀ rí tí ó torí mọ̀ mọ̀ ara mi. Bàrà ọmọ tó dánwò lọ́jọ́ kan, wọ́n fi sílẹ̀ fọlọ́run. Ṣé bóun náà wá dàgbà lọ́jọ́ kan, ohunkóhun tá a bá fi ní ṣe ọ̀rọ̀ ìkànnì lọ́la. Rọ́mọdé bọ̀ ìlàṣọ títí, kó lákì ṣáájú bàbá ẹ lọ. bàbá ti ń gbá wọn lóhùn tipẹ́. Àgbàlagbà gbọ́dọ̀ ní mí jẹ torí mo mọ̀ ara mi. Bàlágbà tó dánwò lọ
Olúyọ̀lé a kí yín ṣe mọ̀ pé ìlú tí bàbá wa ti jáde ní a kí gbogbo yín pátápátá a mọ̀ pé ká tó rí olú ọmọ bíi Sikiru Ayinde Barrister máa pé àmọ́ lẹ́nìí ẹjẹ́ adó ẹjẹ́ ayọ̀ àdúrà ni bàbá fẹ́ ẹjẹ́ àṣàdúrà fún wọn ká máa gbádùn àwọn yìí lọ Dimensional Fuji. Àràbà ti dún ra mú odò ń bá rèrè lọ bó tún ti yí Fuji máa dá. Òkun rèé ọ̀sàrè. Sí new dimension òkun rèé ọ̀sàrè òkun rèé ọ̀sàrè ẹni bá mọ̀ wẹ̀ kó kàn lù mí. Ẹni tí ò bá lè wẹ̀ ńkọ́ bàbá. Ẹni tí yóò bá lè wẹ̀ o bí ẹbí alákìjẹ kú ọjọ́ sí tó jẹ́ tán bá kàn lù mí láti máa rí iná o. Àpapàwọ̀ lọ́gbẹ̀ ń jáde abẹ́ni tí yóò bá lè wẹ̀ o bí ẹbí abẹ́ ẹja mú èkó ọjọ́ sí táwọn bá kàn lù mí látẹ̀bùtẹ̀ ẹlẹ́fún wọn nígbò làwọn gbé ń yọ ò lébùtẹ̀ mẹ́ta. Ẹni tí ó bá lè wẹ̀ bí irú wọn kó máa ṣe bọ́ sómi. Àgbèdégbẹ̀yọ̀ mọ́dé o àgbèdégbẹ̀yọ̀ mọ́dé o ojú agbáyéladé bálàjẹ bàjẹ́ bolóbèlè mọ́bèlè o àwọn odò kéékèèké àtọ̀sà pẹ́pẹ́pẹ́ àwọn obìnrin òkun etílé lọ́kọ̀ onípákó lè rìn o tó bá ṣe ìdálàgbà lúkọ́ omi òkun àwọn fẹ̀sùn ńláńlá tó ná lu òyìnbó àwọn ló láyà láti dókun àgbà mi nínú gbogbo kọ́máṣá aircraft tó ná lu òyìnbó kọ́ńkọ́díà ló yára ju gbogbo. Ó yẹ kí àjọ kọ́ bá lọ ṣe kọ́. Tó bá gbéra láti London lọ́dọ̀ Amẹ́ríkà o èyí táwọn tó kù kódà 747 tó fi ń lo wákàtí méje sí wákàtí mẹ́jọ Concorde aircraft 3 hours 20 minutes ló fi rìn ọ́ 3 hours 20 minutes ló fi rìn ọ́ wákàtí mẹ́ta àtòkùn ṣẹ́jú. Fuji ọlọ́mọ sí kàtà ní bàbá àgbàdo ìlà tó bá kó ó gbára ẹ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ wèrè pé balẹ̀ ó gbá kí ó kó a kì í fè surukun yàn ó ṣe ọlọ́run ọba èèyàn ti dè wọ òrìṣà o ìran ìṣàwòrò létí omi ìyẹn nílé wa. Mo mọ̀ kẹ́ ti mú jọ lẹ́yìn tẹ̀wá mi sọ ẹ ní sùúrù ẹ̀yin tẹ̀wá nílé ẹ̀rọ ẹ̀yin tẹ̀wọ́ kẹ́ láṣẹ o. Ọmọdé ń jó ijó Àyìndé alàgbà ń jó ijó Àyìndé olówó ń jó ijó Àyìndé ọlọ́lá ń jó ijó Àyìndé. Ìrántí bàbá wa là ń ṣe léni bàbá pọ́dún mẹ́wàá léni láfikún eléyìí pọ̀ kí gbogbo wa lè dunnú kí ni wọ́n lè dùn ká lè bá bàbá ká bá wọn kẹ́dùn pé kọ́lọ́ba àtẹ̀wọ̀n sáfẹ́fẹ́ àti gbogbo òkú wa pátápátá àtàwọn àgbà olórin ọmọ wúrà Haruna Ìṣọ̀lá gbogbo wọn pátápátá kọ́lọ́ba àtẹ̀wọ̀n gbogbo wọn. Tọmọ Àlàmúsàlá ọmọ adákẹ́jà bí èṣù. Bàbá ní ẹni tọ́lọ́run ò bá ti lè mú bàbá ò tí ì dá. Ọlọ́run ìṣẹ̀dá olúwa ẹ̀ o gbogbo wàhálà wàlé ayé wa náà jà kí láwa àwọn wàlé ayé mọ̀yà fún. Ayé lọ́jà bó ti dáa jù o ọ̀run ní ìlú. Ayé lọ́jà bàbá tó ń kọrin gan ti fa ayé lè ó ti wà nù ilẹ̀ gbogbo wa náà la máa lọ. Olùkọ́ ṣe tiẹ̀ ó yanjú ọ̀rọ̀ kún ṣe tiẹ̀ ó yanjú. Àrẹ̀sà ṣe tiẹ̀ ó yanjú orí mi jà fún mi ẹ̀dá mi jà fún mi ẹlẹ́dàá mi máa kọ́ fún mi jẹ́ láti là nílé ayé mi. Kí ni bàbá sọ́nà mi ò gbọ́ o. Ọmọ ojú wo ni bí kakú o ọ̀rọ̀ sọ́mọ ẹnìkan máa yọ ìgbà tí ń bá kú bàbá ẹnìkan ò lè gbẹ́mí sí i o wípé lóhùn ṣe ilé
kókú àgùntàn ń wá lágbà tàbí kó lọ sọ́run ọ. Ọlọ́run bá ní ìtara àwọn ọbẹ̀ a máa ṣe lọ ni. N ò ní rí tara mi. Tí bẹ́bí ní sàwọ́bẹ̀ ó ṣeré ju 50 lọ. Arúnà Ṣọlá ó wọ́n ṣeré ju 50 lọ. Ẹ̀sà bàbá wa yìí ni wọ́n ṣeré ju 50 lọ. Ọlọ́dún ní bàbá lẹ́gbà ó wọ́n ṣeré ju 50 lọ. Bọ́bí bẹ́ńsì wọ́n ṣeré ju 50 lọ. Àyíké dáìró wọ́n ṣeré ju 50 lọ. Tèmi Àyìndé olórí ọba. Life is sad for you. Ibi táwa béèrè fún jíde. Lásìkò yìí torí ṣe ń bẹ o, ìlú ń bẹ o, tàlàfíà ń bẹ, pàṣà ń bẹ o, ability ń bẹ. Ọmọ wọn pè lójú ọwọ́ àtẹpẹlẹsẹ ẹ̀jẹ̀ ìnáwó. Ẹ̀rọ fọ odò yìí bẹ́ẹ̀ rí wọ́. Ìyẹn dá iṣẹ́ Olúwa ń fa. Orí òní fi mí lẹ̀ lọ́wọ́ ẹ bá mi ṣàmì náà. Ẹ̀yin jẹ́ ń bẹ́tà wá lọ́mọdé pẹ́ lálàgbà lọ́kùnrin pẹ́ lóbìnrin àjọṣe wa ò ní bàjẹ́ o kájọ láti pẹ́ láéláéláéláé. Ta ló máa ṣoríire? Àlùjọ ṣoríire. Ọkùnrin á ṣoríire. Obìnrin á ṣoríire. Obìnrin á ṣoríire. Gbogbo wa la ó ṣoríire. Àdìtú ọgbọ́n ẹgbẹ́ barista àgọ́dùdé oyin mama ẹ̀mọ̀mọ́. fẹ́ sáré dọ́dọ̀ ìyá wa Bọ́lájòkó Kádírì. When next you wan travel, Bàbá fòyìnbó pa bí. make sure you buy your ticket from Ogbokon Travel. Na dem be the best. Na dem be the best. Na dem be the best. I know say dem be the best. That's why I say dem be the best. Dem dey for Tafa Balewa Square o. What you go and buy your ticket o? You go enjoy your money. Iṣẹ́ ààrẹ o, ọmọ bá mi o. Àti màmá wa Bọ́lá Kádírì. Kẹ́kẹ́ gbádùn bàbá dáadáa lé ní kẹ́ gbádùn wọn dáadáa ni. Maximum enjoyment wà á fi wẹ̀ ọ́. Aláìjọ́sìn ní ìjẹ̀jà bọ́tí ní ìsàlẹ̀ tó jẹ́ bọ́ ọ̀wá ilé ni wọ́n fẹ́ múlẹ̀ ọ̀rọ̀ mẹ́rù ọ̀wá mẹ́wàá yìí. Ẹ̀sẹ̀ mọ́ ní kò sí ìmọ̀ ọ̀pọ̀lọpọ̀ ìyá bí lólu ìwádìí lẹ́nu ìgbẹ́tọ́. Ọmọ ní kò ìmọ̀ kò gbọ́dọ̀ fọ ọ̀fọ̀lẹ̀. Ẹ̀sẹ̀ mọ́ ní kò. Ìgbọ́n tí ò sí mọ́ láyé ìsìn bàbá kì wọ́n dénú. Ìsàlẹ̀ tó jẹ́ bọ́ ọ̀wá ilé ni wọ́n fẹ́ múlẹ̀ ọ̀rọ̀ mẹ́rù ọ̀wá mẹ́wàá yìí. Ẹ̀sẹ̀ mọ́ ní kò sí ìmọ̀ ọ̀pọ̀lọpọ̀ ìyá bí lólu ìwádìí lẹ́nu ìgbẹ́tọ́. Ọmọ ní kò ìmọ̀ kò gbọ́dọ̀ fọ ọ̀fọ̀lẹ̀. Ẹ̀sẹ̀ mọ́ ní kò sí ìmọ̀ ọ̀pọ̀lọpọ̀ ìyá bí lólu ajá àgbẹ̀dá ìyá òbí. Ọmọ àgbẹ̀ kẹ́lá ní lọ́wọ́ ẹni. Ọmọ mọ́lẹ̀ sílẹ̀ púpọ̀ púpọ̀ ìjẹ̀jà mọ́jọ bá. Ẹ̀yin ti jẹ̀sà ẹ̀ sáìn ìdánwò sí mi ò kí ló dé mo jẹ́ pé wàá kì í dáadáa. Ìsàré o, àròkò èsì ọ̀gbọ́dọ̀ fọwọ́ pọ̀ ọmọ òbò. Ìjẹ̀sàré àròkò yọ. Ìjẹ̀sàré o, àròkò yọ. Èsì ọ̀gbọ́dọ̀ fọwọ́ pọ̀ ọmọ òbò wa. Ìlàlíyàmọ̀ ìṣàlẹ̀. Àwọn ìkí ó dùn dimensional food tí bàbá ti pẹ̀lú tó ti pẹ́ owó là ń lò lẹ́ni tí wọ́n fi ń dùn ọdún mẹ́wàá tí bàbá fayé lẹ̀ lélẹ́yìn sí. Màá tọ́lá sápà kejì kí sáré fún yín kí sáré tọ̀pù ẹ̀ orin tó kí tó ṣe ń bẹ tí bàbá sáré tún jẹ́ kàn án pé bó ṣe ń lọ lélẹ́yìí bẹ́ẹ̀ ẹni tó bá lọ́pọlọ nìkan ló ṣe kí ni òun ló lè yé gbọ́ngàn. Àwọn ìkí ó dùn ó mú gidigidi síbẹ̀ ẹ máa gbádùn ẹ̀ lọ. Bí iṣẹ́ bá ti yá iṣẹ́ yá o. Bí iṣẹ́ bá ti yá o yá o. Bá wa sá ọlọ́ládé mi bá wa sá olórí Àyìndé olókùn ọ̀la. Bí iṣẹ́ bá ti yá o yá o. Ẹ máa tẹ́tí kẹgbọ́rọ̀ ìwọ tó ló mọ̀ọ́rọ́ sọ. Gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ ẹ̀rọ tí ẹ̀ ní máa bọ̀ ọ́. Gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ ẹ̀rọ tí ẹ̀ ní máa bọ̀ ọ́.
ire ìkákẹ́ni ṣe kà. a ti wà lápá kejì báyìí dimensional Fuji. Adéyìnmíká Àyìndé ni mí o apẹ̀tẹ ètè mákúta. ọbẹ̀ kíráyé. ọ̀rẹ́ yàn kó má bàa ṣubú lójú àárín ni. bọ̀jọ́ bala mala máa gbájẹ́ lọ́la ọ̀pọ̀ orí Faaji Àyìndé tẹ́rí. ẹ̀fún kì í mọ́jọ́kọ̀ mala máa gbájẹ́ lọ́la edidi ìbàrà bóòrùn báyọ̀ akàtàrí mi ò ní ṣubú láéláéláé àmín. Sìkẹ́ ẹlẹ́gàn ń bọ̀ ògùn tó tóbi lómi ẹlẹ́gàn ń bọ̀ ọ̀sà tó wuli lọ́dọ̀. Àyìndé ẹlẹ́gàn ń bọ̀ ògùn tó tóbi lómi ẹlẹ́gàn ń bọ̀ ọ̀sà tó wuli lọ́dọ̀. ọmọ aráyé burú. ọmọ aráyé burú ọmọ ibú náà dá mọ ibi ẹ̀gàn wádé o wáyé dùn ló mọ o. kò má lè jẹ́jọ́ lójú òwe kúkú ń bọ̀ lọ́hùn. wá lè fi wọ́n lẹ̀. gọ́ni yẹn ṣàpá ìdánì. ibi agbára yín dé ìfagbára yín dé bọ́yán náà lẹ́ẹ̀lẹ́ mọ́. ìtọ́ tí ń sọ láti jọjọ́ yìí kọ́ kò ṣe nǹkan kan fún wa. ìjẹ̀wí lè ṣe òkò kúkú jẹ nǹkan kan. ẹjọ́ ire ẹ̀ máa wí bẹ́ẹ̀ kiri. ìpàkọ́ bọ́sù tí orí ẹlẹ́gàn ló bàjẹ́ o. ẹjọ́ ire ẹ̀ máa wí bẹ́ẹ̀ kiri. ẹ máa lẹ̀ mọ́ apá gbèsè kan nothing dey happen. ẹ máa lẹ̀ mọ́ wa mọ́ o. làlà kó bó fẹ́fẹ́ ti jẹ́ o. alágídí lọ́ọ̀ká lágbára o. balagbára kò bá ti fẹ́ dàrọ̀. olówó lọ́ọ̀ká tálákà o. ọlọ́run láṣẹ dágbó. olówó lọ́ọ̀ká tálákà o. ọlọ́run láṣẹ dágbó wa. ògúnlẹ̀dẹ̀ bá bá ti rí wọn làwa ń gbọ́ wọn lé. àwa ò mọ̀ wọ́n lélẹ̀ méjì. àṣàmọ́rẹ́ súnì ni wọ́n máa jẹ. àwọn wá fi ibi sólò rẹ̀. kí la ṣe fún wọn. àwòṣe wọn wọ́n ń bú wa lẹ́yìn. ọlọ́run ló máa lè dá o. ọlọ́run ló máa lè dá. ọba àdákẹ́dájọ́. Àyìndé ó ṣàṣẹ yóò. kádàrá òfo. Alábí ó ṣàṣẹ yóò. ayélépa kádàrá òfo. òkúlẹ̀ ká fọwọ́ bọ́dún bí wọ́n sílẹ̀ májà bàbá ẹnì kan ògùn kì í. bàbá ẹnì kan ògùn kì í kó lẹ́yìn ayé. ẹ dì í mú kẹfí sanwó sí kan tí bàbá sọ ń bí. Kóbìrèsè ìbàkan tí òfin gbámọ́ èyí tó ti fi ìsìlẹ̀ máa pààrọ̀ láéláé. ìyẹn ni pé iṣẹ́ tí bàbá ti ṣe lẹ̀ kò lè parun láyé náà bá fẹ́ ni wọ́n sọ. ìbàkan tí òfin gbámọ́ èyí tó ti fi ìsìlẹ̀ máa pààrọ̀ láéláé. mú ìsàbà jí bá dé. ọkọ̀ Fọláṣadé ọmọ Ṣakira ara wa ni. Ànàbì àtọ́ndẹ́mí ṣe wù bàtàsí. ọkọ̀ Fọláṣadé àti Sàtù ara wa ni. àbùwà àdìsá ọmọ àjọṣe lè pàmpám. àwọn ẹnì kan fowó sẹ́ǹdì sí wa kọ́ sẹ́ǹdì owó sí wa o. owó wa lè jẹ̀bú ní gold ọkọ̀rí síká. bàbá kọ́kẹ́ tí wálé ń bì tí wálé tèmi ni join náà ni. àjọṣe alẹ́ àṣà ò wálé. àwọn ọmọ ìṣọ́lá pẹ̀lú wọn rẹ̀ sùn ara wa ni. mọ́gàjì yìí ṣe àkà wá sí wẹ́ẹ̀tì tàyè lólùmí sí rílò ara wa ni. ẹ káwọ́ sókè fún wọn.
àwọn òrìta ó ń bọ̀ ìwọ̀n já lábẹ́ o. ẹyẹ ẹ má nà bọ̀bọ̀ yẹn o. ara wa ni ẹ má sọ̀rọ̀ ẹ lẹ́yìn o. ara wa ni. Àjàlá Bàṣírù. Àjàlá Bàṣírù. ọmọ ẹbẹ dì ní sẹ́yìn o. ọmọ ẹbẹ dì ní sẹ́yìn o. Bàṣírù o. Àjàlá Bàṣírù o. ìrántí bàbá là ń ṣe lé ní Chief Dr. Sikiru Ayinde Barrister bá pé ọdún mẹ́wàá lé ní láṣẹ pé ilé pọ̀ fún bàbá wa tí ẹ pa ṣe jẹ́ kó gùn kẹ́ gbádùn ẹ̀ gidigidi òrùn yín yá pàmbìyàn mọ́ à ń ṣe fún yín àti ìjìrò yìí là àti láwálé àti Sunday àti Nigbati pátápátá kí gbogbo yín gbogbo ẹbí Barrister pátápátá la kí gbogbo yín nífẹ̀ẹ́ pátápátá la kí yín Ọlọ́run bá tẹ́ bàbá sí afẹ́fẹ́ rí ẹ jẹ́ náà kó jẹ díẹ̀ sí kémi náà tó lọ sinmi torí pé kí ni àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. bẹ́bí mi jẹ́ jọ jáde my dear. olómi jẹ́ jọ jáde my dear. ká lọ jíjó Àyìndé oyin mama oyin mama. jíjó ló fẹ́jọ́ wà á gbọ́ oyin mama oyin mama. ìlú ló fẹ́jọ́ wà á jó oyin mama oyin mama. ọkọ ló fẹ́ kọ́ wà á gbọ́ oyin mama. bàbá ní kẹrẹ máa gbọ́n díẹ̀. òye ló fẹ́ ní wàá ní oyin mama. ọmọge tó bá ti bọ́ọ̀lù ẹ̀kẹ́rẹ́ ni ó máa re kéèké ni ó máa re dí ni ó máa re dí kéèké ni ó máa re dí. lólókè bàbá. Bèbí ìwájú ló Barrister. Àyìndé ti dé olóhùn àrò. Àyìndé ti dé olóhùn àrò. Orin ló fẹ́ gbọ́ ẹgbẹ́ àwáwá o. Ìlú ló fẹ́ jó ẹgbẹ́ àwáwá. ọmọ kékeré wájú àgbàlagbà bọ́ síjó. Senior boys bọ́ síjó, senior girls bọ́ síjó. Ijó òkúti jẹlẹjẹ ó rọrùn láti jó. Ẹgbẹ́ láti dé. Èmi ò lè ṣe kí n má jó Barrister. Èmi ò lè ṣe kí n má jó Alájí Àgbà. Èmi ò lè ṣe kí n má jó Barrister o ọba orí. Láì fọ̀rọ̀ gùn àwa lá nílò lálórí. Láì fọ̀rọ̀ gùn àwa lá nílò lálórí. Ìyá tètè gbọ́ mú lẹ́nu mi o. Tètè gbọ́ mú lẹ́nu mi o. Lọ̀rọ̀ ṣe dá lẹ́nu gbogbo wa. Sàkà eléyìí náà ti pẹ́ mélèé ìjọ kẹjẹ ká dunnú ká jó ká yọ̀ ká fi ṣèrántí bàbá wa Chief Dr. Sikiru Ayinde Barrister dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run gbogbo nǹkan tó bá fẹ́ fi sórí WhatsApp fẹ́ fi sórí ibẹ̀ kẹjẹ kó máa ṣe ń bẹ̀ nǹkan tó bá mọ̀ ń pa àbá nǹkan tó bá rántí pa wọn nǹkan tó mí ìsìn wọn àwọn tẹ gbádùn ẹ fi sí gbogbo ẹ̀ kí ni wàá jọ dùn ká jọ yọ̀ òun láṣọ polé pọ̀ lẹ́nìí yìí ń pé bàbá wa yìí wọ́n ti ṣiṣẹ́ gidigidi ẹ̀dẹ̀ ti gbọ́n bí náà bá ti ní onírèsè tó bá kọ̀ tóun bá fi gbámọ́ èyí tó ti fi sílẹ̀ kò lè bàbá kan ti sọ tẹ́tò ń ṣe sílẹ̀ kò lè parun akí gbogbo onífújì pátápátá látòrí bàbá akọ̀yìn àti máyégún àti gbogbo onífújì pátápátá lẹ́kọ̀ọ́ níbàdàn náà gbogbo akí gbogbo yín gbogbo ẹbí Barrister náà akínyín sísítà mi bàrí máa yá gbogbo yín àti gbogbo onídùúdù náà kọ̀ bá kọ̀mándà sọ ní gbogbo pátápátá akínyín kò ní bàjẹ́ Faaji Opin Ose ní special edition ni fún bàbá wa Chief Dr. Sikiru Ayinde Barrister adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run èjìrò yìí làbọ̀ nífẹ̀ẹ́ ọ̀dọ̀bọ̀ ní fàyíṣà adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run láwálé kò ní bàjẹ́ pẹ́lẹ́ ò ní dàrú adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run kò ní bàjẹ́ àjọra pẹ́pẹ́pẹ́ àbúrò mi ọmọ ọlọ́rẹ̀ ló dìgbò ń bẹ̀ sọ́nà ayọ̀bá sọ̀nà kò ní bàjọ́ àti gbogbo iṣẹ́ nígbàdé pátápátá àwọn sọ̀rọ̀ ni àwọn tilé agbára ni àwọn superstar tó kù lẹ́yìn òdì mẹ́ta gbogbo yín pátápátá ẹ̀yin ló lè fàánù akínyín ẹ̀yin ti Startimes níbi ẹ̀yin torí social media àwọn ògbé akínyín ta Amẹ́ríkà pátápátá akínyín 10 years dáṣẹ́ fún bàbá lágbára Ọlọ́run ọjọ́ ajẹ́kọ́jọ́ jìnnà síra wọn àtúnrí yín ní ọ̀sẹ̀ tó ń bọ̀ ẹnu ọmọ lọ́jà dimensional fuji ni ó dàbọ̀.